أيا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكو يا رب عافنا فأيوب إذ عافيتهم عجبا وأهوى فمن كان بالرب فإنك ربه ومن كان من مولاه فإنك مولاه فأنزل علينا المنان يا رب العالمين على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى فيجعلني يوسفني ونسبه إن شاء الله يسعدني عليك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله الأمين نسأل الله سبحانه وتعالى أن يغفر لآبائنا وأمهاتنا أحيانا وأمواتا كذلك شيوخنا أجمعين اللهم آمين والمؤلف الذي ألف كتاب قلوب القلوب. نعم وقفنا في الحديث الحادي عشر وأن الأمير بن عمر رضي الله عنهما قال رسول الله صلى الله عليه وسلم ملة لنا ميتتان ودمان فأما الميتتان فالجراد والحوت وأما الدمان فالطحال والكبد أخرجه أحمد وابن ماجه وفيه ضعف. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على المبعوث رحمة للعالمين سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه وناج منهجه إلى يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وبعد adúpẹ́lọ sí ọ̀dọ̀ Ọlọ́run atọ́rọ àlékún kí a ti gẹ̀fà Nábì sallallahu alaihi wasallam ìkẹ́ Ọlọ́run kó máa bá ànábì àti àwọn ará ilé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí ní àpapọ̀ kọ́lọ̀n kó bá ní kẹ́ gbogbo àwọn òbí wa tí wọ́n ti bọ́dì sálìkì àmà tí wọ́n ọ̀kọ̀bọ̀kọ̀ wọn lọ́run àwọn tí ń bẹ láyé Ọlọ́run bá ní sàlékún dáadáa rẹ̀ lórí wọn àwọn àfáà wa tí wọ́n kọ́ wa tí wọ́n ti bọ́dì sálìkì àmà Ọlọ́run bá ní foríjì wọn àwọn tí ń bẹ láyé Ọlọ́run bá ní kẹ́ wọn wọlé àdọ́kà ọ̀sọ́lọ́n wọlé agbóhùn la ilaha illallah. Tírà Bulughul Maram èyí tí a máa ń tún níjọ́ Friday báyìí níjẹjọ́ ibi àdísì Anas bin Malik radiyallahu anhu ó ní adó sí nípa ọkùnrin èyí tí ó wá tọ̀ sí inú masalasi tí Ànábì sì ní kí wọ́n fi sílẹ̀ fún ojú kọ́tọ́tọ̀ rẹ̀ tán tààyọ àwọn ẹ̀kọ́ tí ó pọ̀ jáde látara hadithi nípa ìwà sí Ọlọ́run sallallahu alaihi wasallam àti pé tí ó tí ma nǹkan èèyàn nídi láti kọ́ bákan náà kọ́ídà kan bẹ lọ́dọ̀ àwọn àfẹ́ẹ̀sìn táa mọ̀ sí irtikabu akhaffu dararain so tí a bá rí aburú méjì lẹ̀ tí èyàn wà ní option àyàfi kéyàn ò mú kan èyí tá a bá rí pé aburú rẹ̀ kéré jù o lásìkí ni o ìlàmù ìyẹn làwọn àfáà ń pè ní irtikab
akhaffu dararayn kí náà ní nǹkan náà ó náà ní pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam èdè tó fi ní wọ́n fílẹ̀ kọ́tọ̀ sójú kan náà tí a bá ń lé káàkiri bí ẹ sì fẹ́ bò wọ́n sàbí sí fẹ́ bò yọ́ ma fáyìntọ̀ káàkiri gbónú mọ́síláṣí in tí wà aburú ní kọ́tọ̀ ọ̀nà mọ́síláṣí aburú wá ní kí wà látàn sàbí náà tó pọ̀ kún wá fọ gbogbo mọ́sítì ṣùgbọ́n ẹfílẹ̀ ẹjọ́ ọ̀tọ̀ sójú kan a mọ̀ pé bẹ́ẹ̀ nìkan ni a yànjú so inú àwọn hikima èyí tí ó wà ní ibẹ̀ náà tàbí pè ní irtikab akhaffu dararayn hadisi tí a wá fẹ́ bọ́ sí ìta tọ́pìkì náà ni pé kí ni ìdájọ́ tata inú Islam àti esin tàbí kẹ́lómí ò ní esinsin nítàwà ti Ìbàdàn tàbí pọ́n àtòkò eṣinṣin so kí ni ìdájọ́ rẹ̀ ẹlòmí ò lè máa ṣe ní kàyèfì ó lè máa wò pé kí tó lọ kàtàtà kí lọ kẹ esin níbi ọ̀rọ̀ a ní Islam àwọn tàà ń ṣe ẹ jẹ́ ká mọ̀ pàtàkì rẹ̀ kò sí tó máa wà líkọ́ lọ́ọ̀ sọ fún wa kò sí nkẹ́kẹ́ tí ó ṣe wá láǹfààní tánàbí wá fi ilẹ̀ láìsàlàyé fún wa sallallahu alaihi wasallam kò sí nkẹ́kẹ́ tí ó kó nira bá wa tánàbí ò ti kì wá ń lọ́rẹ̀ yìí pé ẹ má dédé ilé o Islam ẹ̀sìn kan ni tó jẹ́ yí pé dinun shamilun ẹ̀sìn tó wà comprehensive ni tí ò sí tí ó dá sí láti sọ fún pé tí a máa ní kájọ máa dà lẹ́ka máa tún sà kí kálukú ọmọ kó ti ẹ̀ jáde Islam ni wọ́n lè lò House of Assembly tí wọ́n rí gbogbo tí a fẹ́ sọ̀rọ̀ bọ́jọ́rọ̀ agriculture bọ́jọ́rọ̀ finance bọ́jọ́rọ̀ education gbogbo ẹ̀lú wọ́n bá nù Kùránì tí a sáwọn tí ò níwì láwọn ọmọ wa bá sọ̀rọ̀ gbogbo ẹ̀lú àbànú súnà Ànábì sallallahu alaihi wasallam tí a mọ̀ kó tó di wípé Ànábì ń bi àwọn sọ̀hábà léèrè wípé ẹ̀yin sàbẹ́ alìbàlágítù tí sẹ́ tọ́lọ̀ ọ̀rán mi sí mọ̀ jẹ́ pé wọ́n ò sí bẹ́ ìgbàtọ̀lọ̀ ọ̀rán wọn ò mọye mẹ́sẹ̀jì tọ́lọ̀ fún gbogbo wọn ń sọ tọ́nà yìí pé à kọ̀dùbàlágítà wà nàbí ọjẹ́sẹ̀ ń pé tí wọ́n ò sí bẹ́ àwọn àfáàn jẹ́ kó yá pé àwọn sàbẹ̀wò pé sí nǹkan tó kù tọ́ ẹ kọkùnrin ọ̀sọ̀ tí ọ̀sọ̀ torí pé ń táàrò pẹ̀sẹ̀ gan ni wọ́n bá dá sí ń tá fẹ́ wọ tọ́lẹ́ẹ̀tì ìyẹn tá bá jáde ń bẹ̀ ẹ̀ bá wá fẹ́ wẹ̀ bá wá fẹ́ jẹun bá wá fẹ́ sùn táàtí ẹ̀ lè rò pẹ̀sẹ̀ ni ṣe tí wọ́n sọ pé lẹ́yìn láwà ní ó ti jẹ́ pé Ànábì ní Allahumma fashhad ìwọ́lọ́ jẹ́rìí o fúnra wọn ní sọ pé mo jẹ́ pé báyìí o a fẹ́ sọ̀rọ̀ tata àti esin kí ń dájọ́ rẹ̀ kò sí tí Islam ti wọ̀dá sí hadith ta fẹ́ ká ó náà ni hadith Abdullahi ibn Umar radiyallahu anhu kọlọ̀wọ̀ bá lè kọlọ́kọ́ bá ní yọnu sí a ti sọ̀rọ̀ Abdullahi ibn Umar lọ tẹ́lẹ̀ ó ní qala Rasulullah sallallahu alaihi wasallam uhillat lana maytatani wa daman fa amma al-maytatan fal-jarad wal-hut wa amma ad-daman fal-ti'al wal-kabid ó ní Ànábì sallallahu alaihi wasallam sọ bá yí pé uhillat lana maytatani Ọlọ́run ṣe lẹ́tọ̀ fún àwa mùsùlùmí ká máa jẹ òkú bété méjì kan ṣé wọ́n pé àyá Al-Qur'ani ti jẹ́ kó yé wa tẹ́lẹ̀ àti sọ ní bẹ̀rẹ̀ ìjókòó yìí pé hurrimati alaykumul maytatu Ọlọ́run lé mi Ọlọ́run mo ṣe mẹ́ta òkú bété mo ṣe léèwọ̀ fún yín àwa tá a bá rántí tá a jọ bẹ̀rẹ̀ ìjókòó yìí mo sọ wadha'ifu súnnà àwọn asẹ́ tí súnnà wá sí nínú Islam ìkánú rẹ̀ òun náà ni takhsisul am in tí Kùránì gbé wá ní general kí súnnà wá sí takhsisul pé àwọn ilé ọkẹ̀ gbé wá general báyìí ni ilé ìyọkún bẹ́ inú function súnnà ni ara bí táti rẹ̀rí rẹ̀ onírúlé Ọlọ́run sọ bá náà Al-Qur'ani Karim pé hurrimati alaykumul maytatu Ọlọ́run ní mo ṣe léèwọ̀ fún yín ẹ gbọ́dọ̀ jẹ tí a ń pè ní mẹ́ta òkú ìbété kí ni a ń pè lókú ìbété o náà ní gbogbo ẹranko tá a máa ń jẹ tó wá kú bidúni zakatin shari'iyyatin tí wọn ò pa nílànà ṣẹ̀ríà ìkànnà ìyún náà òkú ìbété ni o náà ní máa mẹ́ta min
min dawabin aw hayawanin biduni zakatin shari'iyyatin gbogbo ẹranko tó kú tó jẹ́ wípé wọ́n pa kìí ṣe ìlànà ìsìlámù ní àfipá aw mata atifa anfihi àbókè ẹ̀kù fún rẹ̀ tí ọ̀bọ̀bẹ̀ mẹ́ta ni tàbí aw dhabaha man huwa laysa ahlan lizakat tàbí kó jẹ́ wípé ẹni tó ti ẹ̀pá gan wọ́n ti ẹ̀pá wọ́n dù ṣùgbọ́n tó pa kìí ṣe ẹni tí ìsìláàmù sọ fún apọ́lẹ́tọ̀ àti pa nǹkan kàlùwọ̀sà ni yìí bóyá bọ́gibọ̀pẹ̀ ni oníṣẹ̀ṣe pẹran ó sì rí wòyà ló bá fi dú ẹran ó sì dú kò bá má ṣe rí wòyà gan tó oníṣẹ̀ṣe ọkọ̀kọ́ dú ẹran ní tẹ́fìmọ̀ kí ìsìláàmù ti ẹ̀ka wọn kó gan ẹlẹ́bọ tẹ́lẹ́bọ bá pẹran ẹ̀ gbọ́dọ̀ jẹ tí Christian bá pẹran alẹ́ jẹ́ tó bá mítọ̀ pa àwọn requirement yòókù ṣùgbọ́n lẹ́bọ kódà kò mítọ̀ pé gbogbo requirement yòókù tó bá pẹran àgbọ́dọ̀ jẹ́ àwọn àfáàfi wá ní kí ni májẹ̀mú tí ń bẹ ń bi dídú ẹran òun náà ni pé ìtẹ́ran ó fi lẹ́tọ̀ tá fi lè jẹ́ àwọn ṣùrútù 4 àbí 5 ni àkọ́kọ́ ni ahliyatul mudhakki ẹni tó fẹ́ dú ẹran ahliyatul mudhakki bizali ẹni tí ó dú ẹran ó gbọ́dọ̀ jẹ́ ni tó lẹ́tọ̀ àti pa ẹran ahliyatu al-mudhakki kí la fi mọ̀ pé ni lẹ́tọ̀ àti pa ẹran bí an yakuna musliman yóò jẹ́ mùsùlùmí aw kitabiyan tàbí kó jẹ́ alul kitab ìtumọ̀ alul kitab ní pé ìmọ̀ yahudi tàbí nasara ìmọ̀ kó jẹ́ Júù àbí kó jẹ́ Christian májẹ̀mú alákọ̀ọ́kọ́ náà ẹni tí ó pẹran yóò jẹ́ mùsùlùmí tàbí kó jẹ́ Júù tàbí kó jẹ́ Christian náà kò sọ oníṣẹ̀ṣe ń bẹ o oníṣẹ̀ṣe Ìsìláàmù ti wọ̀ recognize yín àwọn àfáàtì bá ń sọ pé recognize yín ọ̀rọ̀ ní apá àjọgbáyé ni o but recognition Ìsìláàmù wò fún yín ẹ̀ẹ̀kejì òun náà ni al-ala irinṣẹ́ tá a fẹ́ fi pẹran irinṣẹ́ tá a fi pẹran tẹran tí ò fi ní jẹ́ òkú ńbete òun náà ni kó májẹ̀mú ti irinṣẹ́ yẹn ni pé irinṣẹ́ láà fi pa àgbọ́dọ̀ fún lọ́rùn pa àgbọ́dọ̀ lùnkúmọ̀ so ala yẹn a ń takùtọ́ àhú bí haddihi láàbì fi kọlì yìí yóò jẹ́ wípé irinṣẹ́ yẹn yóò du ẹran pẹ̀lú pé ó mú ni kìí ṣe wíwúwo ló fi pa àǹtakùtọ́ àhú bí haddihi láàbì fi kọlì yìí irinṣẹ́ yẹn yóò du ẹran yẹn pẹ̀lú pé irinṣẹ́ yẹn mú ọgbọ́dọ̀ jẹ́ nǹkan tó sharpen object lọ gbọ́dọ̀ jẹ́ káàkà fi tá ìpítà agbèlè báyìí fáwọ̀ ṣùgbọ́n ní tàbá ti yàn àbá kàtí ẹ̀ fọ́ngí tó fi kú mẹ́ta ni òkú ńbete ni èèyàn ọgbọ́dọ̀ jẹ́ ó di mélòó náà ó di méjì ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé àyíyákútọ́ ma umiro bí bọ́tí ìhí ẹni tí ó dù ẹran yóò gé gbogbo tí Islamu pa wá láṣẹ pé ẹ gbọ́dọ̀ gé nǹkan 4 ni aliwadijan iṣẹ́ ẹgbẹ́ méjèèjì báyìí oní à ń pè ní wadijan number 1 number 2 iṣẹ́ bí number 1 iṣẹ́ bí ìkejì number 2 ẹlẹ́ẹ̀kẹta òun náà ni alìhùlùkùn páìpù bí tí oúnjẹ ń gbà lọ níbi ọrùn báyìí lọ́wà alìmọ̀ríhù òun òun níbi tí omi ń gbà lọ mẹ́rẹ̀ẹ̀rin yẹn lọ̀bẹ́ gbọ́dọ̀ gé ká tó lè sọ pé èèyàn pa ẹran tí èyí ṣe òkú ńbete ṣùgbọ́n àwọn àfáà sọ fún wa pé téèyàn bá ti gé 3/4 ẹnu kò lórí pé mẹ́rẹ̀ẹ̀rin yẹn gbọ́dọ̀ gé ìjìmọ̀ wà ṣùgbọ́n tí láàfún mẹ́ pé téèyàn bá gé 3/4 apákan àfáà ní ọlọ apákan ní ọlọ ṣùgbọ́n al-arjahu ní pé ọlọ téèyàn bá ti gé 3/4 níbẹ̀ májẹ̀mú di mélòó ó di mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin an yadhkura ismallahi alayhi
nígbàtọ̀ fẹ́ dùn kó dárúkọ Ọlọ́run lé lórí pé bísmìlá. Bí máàmù náà bá fẹ́ dú ẹran tó bá dákọ ṣe Ibrahim lé lórí, ẹran yẹn ti bọ́ gífà, ó ti dòkún bètè. Orúkọ Ọlọ́run nìkan ni. Kódà Christian bá fẹ́ dúran kó sọ pé lórúkọ bàbá, a mọ̀ pé òun ló sí bàbá yàn, Ọlọ́run ní ń pè. Ṣùgbọ́n tó bá yẹ lè fi àti ọmọ kún, ó ti di gífà. Tọ́lọ́run pé méjì, ọ̀kan ṣoṣo lọ́lọ́run. Àwọn májẹ̀mú yẹn ni ẹ̀rì fi èyí tí ọ̀bà sí kẹrànrún o náà ni pé ayyadbahu lillah kọ́ pa fọ́lọ́n kọ́ jẹ pé in tọ́ pa fún tọ́pẹran yẹn fún in tí islamu pàmí ti wá pa àlìpẹran fún ni in tọ́lọ ń yọnú sí nípa àlìpẹran fún kìí ṣe orò méjì kìí ṣe òsà ìṣẹ̀ṣe kìí ṣe torí pé léyàn yọ́ bọ̀ sọ́ndà wà máa ń dùn bí ha alànàṣòdè gbogbo tí a ti pa tí a fi sọ rí òsà so mẹ́ta nìyẹn ń tàkì lọ́nà so ń gbọ́nà tí a sọ máa pé hurrimat alaykumul maytatu ọ̀rọ̀ ní gbogbo tó bá jẹ́ òkun bété àti màtúmà tí a ń pè lókun bété báyìí gbogbo ẹranko tó bá kú tí wọn pa nílànà tá a dá kọ àbùkù fún rẹ̀ Ọlọ́run wá lóhun kọ̀ fún wa a gbọ́dọ̀ jẹ so àdísì yìí wọ́n sọ bá ní sí pé uhillat lana maytatan Islam wá ní àwọn ẹranko kan ń bẹ o tẹ́ bá rí wọn èdú o òkú ń bété ní o tẹ́ ọba àkú ẹ máa jẹ lọ wadaman àti ẹ̀jẹ̀ nínú ṣẹ̀rẹ́ Islam nínú àyà Quran tá sọ náà ipé hurrimat alaykumul maytatu wadamu Ọlọ́run ní àti ẹ̀jẹ̀ ṣùgbọ́n Quran wá kílẹ̀ ẹ̀jẹ̀ yẹn ní àyà mi Ọlọ́run ní damman masfuha ẹ̀jẹ̀ tẹ́ bá dúlá rẹ̀ ẹran ẹdú báyìí ẹ̀jẹ̀ yẹn wá jáde wọ́n wá ń gbé tí a ń pè ní sínkẹ̀ẹ́ àráàmù ni mùsùlùmí jẹ́ tí wọ́n gbé ẹ̀jẹ̀ ẹran tí wọ́n fi lọ sí sínkẹ̀ẹ́ àráàmù ni so àdísì ìwá sọ bá ní ìsí pé a ṣe ẹ̀jẹ̀ méjì bá sọ pé èèwọ̀ lẹ̀jẹ̀ kẹ́ẹ̀jẹ́ a wá ṣe méjì léèwọ̀ ní àlàálì fún yín a ṣe òkú mbete náà méjì ní àlàálì fún yín Ànábì wá ní wà á má ẹwà rókùn bètè méjì fàlìjàrọ́dù wàlìhùt o náà ní tata alìjàrọ́dù wàlìhùt àti ẹja alìjàrọ́dù wàlìhùt ẹja oníọ̀wà kó wá sí pé gbogbo ẹranko tí bá ti ń gbé wọn orò tí ń sẹ́mì inú odò bí ẹja tó sì jẹ́ ẹranko tí Islamu láàlé jẹ òkú mbete rẹ̀ halali ni tọ́rọ àti sọ níbẹ̀rẹ̀ Bulugul Marami yìí pé Ànábì sọ máa pé gbogbo ẹranko tó bá ti wà lódò alihillu maytatuhu tata òun tí ẹ̀ òun náà ta bá bọ́kùn bété rẹ̀ kò ní ìdí wípé ayẹ̀sẹ̀ ń ṣe bísmìláì kankan òkú bété rẹ̀ torí hadithi pé uhillat lana maytatan wa daman wa amma li maytatan falijarad walhut kí wá ní ẹ̀jẹ̀ wa amma daman ẹwà rí ẹ̀jẹ̀ méjì tá ń sọ fatihal o náà ni fùkù tí ma ń bẹnu ẹran fùkù tí a ma ń fọ́n ẹ́rí pé ìran ẹ̀jẹ̀ ni ṣùgbọ́n Ìsìláàmù ní ẹ̀jẹ̀ fùkù torí bí ẹ̀jẹ̀ ló ti kóra jọ òun èyí ṣe dámà masfuha kìí ṣe ẹ̀jẹ̀ tó jáde lára ẹran gbà wọ́n du ẹ̀jẹ̀ ló di ẹran yẹn bákanáà wàlìkábì àti ẹ̀dọ̀ ẹran ẹ́rí pé bí ẹ̀jẹ̀ ló náà ti kó jáde now hadith ta wá ń sọ yìí tàbá lọ ọdún Bulugul Maram wọ́n sọ bẹ́ pé wà fi hí dọ́ àfún wọ́n láti ṣìdọ̀ yìí fún ni ṣùgbọ́n wọ́n ti jáde ṣìdọ̀ yìí fún ìlà lò ọwọ́ ajẹ́dọ̀ yìí fún ni àwọn àfá kí lórí tó fi sọ pé dọ̀ yìí fún ni ẹnìkan bẹ níbi sanadu yẹn orúkọ rẹ̀ ní Abdurrahman ibn Zaid ibn Aslam Abdurrahman ibn Zaid ibn Aslam matrukul hadithi ni olówà níbi sánàdù yẹn
ṣùgbọ́n gbà mí ń bẹ torí ẹni ní a ti sọ pé àdíìsì yẹn dọ̀yífù ni àmọ́ gbà mí ń bẹ tádìísì ọba fẹsẹ̀ múlẹ̀ a wà sọ pé àwọn arí àdíìsì míì tí ń sọ rúùtúmọ̀ tádìísì ń sọ àwọn àfọwà ní tá a bá lo túrúkù míì a lè kọ̀ wá àdíìsì tá a bá wo ọ̀nà míì àti rẹ́rí míì tí ń sọ̀túmọ̀ tádìísì ń sọ ló fi jẹ́ wípé à ń lo àdíìsì yìí àti pé lọ́dọ̀ àwọn àfáà wọ́n jẹ́ kó yé wa pé rìwáyà méjì ló wà pẹ̀lú àdíìsì ọ̀nà kan gbé wá pé ànàbí ló sọ bẹ́ẹ̀ ìyẹn ni marfu èyí tó jẹ́ marfu ìyẹn ni dọ̀yífù èyí táwọn àfáà gbáwà táwọn àfáà aládìísì ní ìgbáwà ó ní kí mọ̀kúfù ni kí ni túnmọ̀ mọ̀kúfù Abdullahi ibn Umar òun gẹ́gẹ́ ló sọ ọ̀rọ̀ yẹn nínú Imam mustalahul hadisi sí ni tí sàábé bá sọ̀rọ̀ tó jẹ́ mọ̀kúfù tó bá jẹ́ pé ọ̀rọ̀ yẹn lágbára jẹ táàrí pé lè kò lè sọ níbi ìlàkàí rẹ̀ àwọn àfọwà sọ pé hadal hadith mọ̀kúfù sanadan wa marfu'u ma'ana aw hukman mọ̀kúfù ni sàábé ló sọ ṣùgbọ́n dájọ́ pánàbí ló sọ lágbè fún lápẹẹrẹ àwọn ọ̀rọ̀ kan bẹ tó kọjá yí pé a sọ pé sàábé ló dá sọ ọgbọ́ lẹ́nu ànàbí ṣùgbọ́n kò kó ti pánàbí ló sọ irú ọ̀rọ̀ yìí ní ìsìn kí sàábé sọ pé nínú Islam wọ́n ṣe nǹkan lẹ́tọ̀ fún wa ayẹ́rìkọ́rọ̀ yẹ kọjá àlàkà rẹ̀ kìí ṣe tó dárò in tó gbọ́yé mẹ́sì ni kìí ṣe gbọ́ nǹkan náà lẹ́sìn lè máa kọ́ ti pé ànábì lọ sọ fún mi báyìí wọ́n lè sọ pé inú ẹ̀sìn ọwà aláwọ̀ kí sàbí ó sọ bẹ́ẹ̀ pé nǹkan báyìí lẹ́tọ̀ mẹ́sìn láì tí kó ti ànábì táàsì tí mọ̀ polódo lọ àwọn sàbí àti mọ̀ pánàbí náà ní rí fáàsì tàbí kí sàbí ó sọ pé àwọn àwà méje kan bẹ ẹni tí bá ń wù kò ní ráàánú Ọlọ́run lálẹ́ kíámà ọkọ̀ sọ̀rọ̀ àwọn àfáà ní irú ọ̀rọ̀ yẹn tóbi kọjá pé ò ní ọ̀sọ́ wọ́n ní mọ̀kúfù ní hukuman marfu'u ní hukuman wa mọ̀kúfù sanadan ó clear kí wá láwọn àdísì ní tààrí Jábìrù gbàwà Imam Bukhari lọ́gbẹ̀lẹ́yìn wa Jábìrù ní gazawna ma'an nabi sallallahu alaihi wasallam 6 gazawatin wa fi riwayatin 7 gazawatin Jábìrù ní ajagun pẹ̀lá nàbí bóyógun mẹ́fà ni ó àbúméje ló ń jẹ́ nìyà nàbí tó jẹ́ pé na kùrìlìjàrọ̀d tata là ń jẹ́ nùgbó tata tí a òkè tàbá sọ pé ìtumọ̀ kẹwàá bí ọ̀rọ̀ yìí ní ìsìn àti rí ti tata títò kú ń bété ó wulẹ̀ wá ń bí bẹ̀rẹ̀ bùlúkùlù mọ̀rọ̀ mi pé alìhélùmẹ̀ ìtàtùhù tí kò ti máa lọ díẹ̀díẹ̀ ẹjá wulẹ̀ sí wà nú kí ní ẹran odò tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti rí túmọ̀ rẹ̀ tí ọ lọ ó fi wọ̀nyí pé kí wá ló dé tààfà fi mọ́ ọ̀rọ̀ tàtàwá níbi bábù àkọ́kọ́ àti rẹ́rí pé ìwọ lè kórìíra rẹ̀ kọ́ ọmọ lè jẹ́ ṣùgbọ́n Islam kọ́ ló ṣe léwọ̀ àwọn ìlú kan jẹ́ wọ́n jẹ́ Níjẹ̀ wọ́n jẹ́ láwọn ibìkan lé Haúsá irú ń tàà lè fi wọ́n náà ní bí esunsun náà lọ́dọ̀ tí a náà bí àwọn èèyàn jẹ́ sunsun kò ní ìdí pé ọ̀sẹ̀ ń sì wà láàkàkàkà pákó jù ẹnu wá sí mọ̀pọ̀ yẹn wọ́n tó bá mọ̀ pé ó lè jẹ́ bọ̀tẹ́ tí ó bá jẹ́ ó kórìíra ní kìí sí Ìsìláàmù ọ̀rọ̀ ẹ̀sìn àwọn ń sọ báyìí sí ń tó jẹun sí Ìsìláàmù ní ọjẹ́ àbí Ìsìláàmù ní ọmọ jẹ́ tó sì ń jẹ́ ń tọ́kàn wà nù káwà padà kí wọ́n lọ́tà fà fi mú wá àṣẹ ọ̀rọ̀ ìmọ́ra là ń sọ kìtàbù tọ̀hárọ̀ láwà tá a bá bá tata lójú omi yẹ̀ ẹsẹ̀lẹ́gbẹ̀ torí pé tàtẹ̀ ẹsẹ̀lẹ́gbẹ̀ à ń jẹ́ ó mú wá ìtọ́fẹ́ lò gẹ́gẹ́ nù àbí ní ìsìn ọdígbà léyá à ń pẹran léyá ibi ẹ̀dọ̀ ẹran awájúnú omi bá fùkan àsìkò òun wá tó àárò mi ẹlùmílẹ̀ ní ẹmọ́bìsàlọ̀lá omi ẹ̀jẹ̀ ní ẹ̀dọ̀ lọ́wọ́ àbẹ̀ alibis torí pé à ń jẹ́ kìí ṣẹ̀gbin kìí ṣe ẹ̀gbin in tó jà fóòmù wá ló ń dáa báàbù yẹn nù pé bá a bá rí tata lórí omi kọ̀gbómi jẹ́ o láti fi sàlùwàlá èyàn lè kórìíra rẹ̀ pé ń lè lò pé ìyìn lè fi sà òórùn rẹ̀ ìyìn lè fi sí mú but ṣé omi yẹn só lè fi sẹ̀sìn àbó lè fi sẹ̀sìn ó lè fi sẹ̀sìn káwà bọ́ síbi tí eṣinṣin. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
إذا وقع الذباب في شراب أحدكم فليغمسه ثم لينزعه فإن في أحد جناحيه داء وفي الآخر شفاء أخرجه البخاري وأبو يعقوب وزاد فإنه يبقى بجناحه الذي فيه داء. náà sẹ́rábì sí ilé wàláhì ẹni tí ó sì islamu ó ṣòfò kò sí yé méjì mẹ́ kò sí yé méjì kankan ẹni tí ó sì islamu wàláhì ó ṣòfò alìkàmà ọwọ́ ayé asán anybody tó bá rí ọjẹ́ hadithi ẹjẹ́ kọ́kọ́ túnná torí pé àwọn àfáà tí wọ́n ń ta kò súnnà nínú àwọn tí a ti ń kà tàbí nínú àwọn nǹkan míì tí a bá gbọ́ tí wọ́n wò pé tẹ́ bá gbé sí làákàí tí ó tako làákàí bá wọn ẹgbẹ́ ìjà sọpá níbi lọ sọ̀rọ̀ eléyìn kì í sáwọn ẹlẹ́ni àkọ́kọ́ àmọ́ àwọn tí àbí tí a ń kà á sì sọ díẹ̀ ń bẹ lálẹ́ àmọ́ àwọn tí a ti ń kà tí a fi kó virus. Abu Hurairah lánàbí sọ yí pé ìdáwà kọ́ àzùbáàbù léèsìn ànábì ní tí èsìn tó bá bọ́ nínú nǹkan tẹ́ní kọ̀ọ̀kan yín mú ìtẹ́ mú tí èsìn bá bọ́ ẹ̀sìn tí ẹ rí èsìn Ọlọ́run sọ̀rọ̀ rẹ̀ ní Al-Qur'an Karim kálíbà àmọ́ ìpé gbogbo tí ń dọ́sìn fún nǹkan mí lẹ́yìn Ọlọ́run nígbà Ọlọ́run ó fi wọ́n wé kí Ọlọ́run fi wọ́n wé nínú Suratul Hajj àyà 73 Ọlọ́run ní yá náàsù ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب. Allahu Ọlọ́run ní yá ayọ́ àná tí a tọ́bọ̀ bá ti lo ayọ́ àná ṣùgbọ́n àwọn èèyàn ni bá wípá Ọlọ́run ní mo pẹ̀ yẹ èèyàn mo ti fàpèjúwe lélẹ̀ fún yín ẹ wá gbòwe ọyẹ wá tẹ́tí Ọlọ́run ní gbogbo ẹntẹ́ ń pè lẹ́yìn Ọlọ́run Ṣàngó ni o Ọya ni o Ògún ni o Ọbàtálá ni o kìníkan ni o gbogbo àwọn òòṣà tẹ́ ń pè lẹ́yìn Ọlọ́run Ọlọ́run ní wọn ò lè dá èsìn dá ẹ̀pọ̀pọ̀ Ọlọ́run mú tó kéré nínú àwọn ẹ̀dà tó dá èsìn ordinary èsìn Ọlọ́run ní wọn ò lè dá láti tó lọ́n ti sọ́dá yóò fi parẹ́ kò sí ẹ̀dá kẹ̀kẹ́ tí ó dá kò sí ẹ̀dá náà gbogbo òyìnbó àwọn òyìnbó wọ́n lọ́nu technology wọ́n lọ́nu kìníkan ẹni wọ́n dá ẹ̀dá tí ó lẹ́mì kò sí ẹni náà tí ó dá Ọlọ́run nìkan ni Khalik tí wọ́n dá nǹkan tí wọ́n wà fẹ́mi síra ẹlòmí lè mọ̀ ní rọ́bọ̀tì nǹkan rọ́bọ̀tì ní bọ́ sún àbì tí rọ́bọ̀tì wá jẹ́ kìíní máa ṣe lásì nìyàn ọ̀nà alẹ́dà wọ́n sì ń chájì rọ́bọ̀tì wọ́n ti plan rẹ̀ wọ́n ti fi memory sínú ẹ̀dà tí ó máa mi lọ òkè tí ó máa mi lọ ọlẹ̀ rọ́bọ̀tì tí ò lè jẹun tí ò lè mú mi kò lè só kò lè yàgbẹ́ Ọlọ́run ní wọn ò ní dé ìsìn dá Ọ̀ṣun ẹ máa wo nǹkan wàlẹ́ Ọlọ́run yẹpẹrẹ àwọn òṣẹ̀ṣẹ̀ Ọlọ́run yẹpẹrẹ wọn gan ni o Ọlọ́run ní àníṣẹ́ gbogbo ń tẹ́ ń pè lẹ́yìn Ọlọ́run Ọlọ́run ò lè dé ìsìn dá èsìn bẹ́ẹ̀ bá wá kó gbogbo ara yín jọjá tẹ́ẹ̀kó gùn tẹ́ẹ̀kọ́ Ọbàtálá ẹ̀yìn tẹ́ẹ̀ sí wọn náà wọ́n láwé jíta máa wúlà ẹwà máa gbọ́ Ọlọ́run wá ní ẹtún ní máa gbọ́ bí èsìn tọba tó wá in tẹ́ bá gbé fóòsà tẹ́ẹ̀lẹ́ gbé fọ́lọ́yìn pé Ọlọ́run àwọn gba ìkúrò Ọlọ́run àwọn gbépó bí èsìn bá tó wá bà lé níwájú Ògún tẹ́ẹ̀bọ tẹ́ẹ̀sí má bà lé Ògún ò lélé èsìn
ṣẹ̀gbọ́ ọlọ́run ní ogun tẹ́ ń sìn èsì bàlẹ̀ oúnjẹ rẹ̀ kò lè sọ pé kọ́kù ń bẹ̀ ọlọ́run ní àtọ́líbù ẹni tí ń wà nǹkan lọ́dọ̀ òsà àtòsà tẹ́ ń wà nǹkan lọ́dọ̀ rẹ̀ èyí méjèèjì dọ̀wúfà tọ́líbù wà lè máa tí ọlọ́run àtẹ́ntí wọ́n wà nǹkan lọ́dọ̀ rẹ̀ ìyún òsà àtẹ́ntí ń wà ọlọ́run èyí méjèèjì eré yín ò pé ọ̀lẹ ni yín o dọ̀wúfà tọ́líbù wà lè máa tí ìtọ́nà ń sọ ń bẹ̀ ní ìsìn ọlọ́run ti jẹ́ kó yíwa pé àtẹ́ntí ń pé ògùn àtòsà tẹ́ ń pè ọ̀lẹ́jọ́ nìyí kí lọ́wọ́ wọn àbísà pèjúwe tí wọ́n bá lè dá èsìn tó kéré tí lẹ́ẹ̀lọ dárú sánmà tí lẹ́ẹ̀dàrú lẹ̀ ọlọ́ni àyúṣírìkúnà ma la yakhluqu wa hum yakhluquna ṣe ìtẹ́ẹ̀tẹ̀ ẹ̀mọ́ gbá mú gbọ́ ẹwà máa ṣe bọ́ àwọn tẹ́ẹ̀sì tó ẹkùn wọ́n lè dá kẹ́kẹ́ rẹ̀ àwọn aládá gbogbo wọn ìta adárẹ tó ń bọ ọlọ́run yẹpẹrẹ àwọn kèfèrí ó fẹ́ sí sàkójúwe fún wa Ànábì wá ń sọ̀rọ̀ èsìn bí táà ti lọ́nu akọ́ yà síbi ẹ̀nà Ànábì ní tí èsìn bá bà síbi tẹ́nìkọ̀ọ̀kan yẹn jẹ tí mú ẹ máa gbọ́ fálíyò gìmísìhù ibẹ̀ yọ́ takò làkẹ́ lómi Ànábì ní tó bá ti tẹ́ síbàlẹ̀ tẹ̀rí sínú oúnjẹ rẹ̀ tẹ̀rí sínú tó mú súnmọ́ lè Ànábì ní lẹ́yìn ìgbà náà wá yọ jáde sallallahu alaihi wasallam ọ̀gá medical doctor gbogbo ayé ọ̀gá gbogbo scientist so oní kọ́kọ́ ti bọnú rẹ̀ báyìí èsì bàlẹ̀ mẹ́jọ òfò lọ wà á ti bọnú rẹ̀ thumma liyanzi'uhu kọ́ wá yọ jáde padà Ànábì ní tó dé ń sọ bẹ́ẹ̀ torí pé apá kan ẹ̀yà èsì àìsàn ni àmẹ́dà tó wọ́n dá ní pé apá kejì rẹ̀ ibẹ̀ ni wòsàn rẹ̀ wà ríwáyà míì wá gbé wọ́n lọ́dọ̀ àbùdá ó rí pé èsì sì ní ibi tí àìsàn wà yẹn ní fi máa ń bà lé nǹkan kó lè bá àká àìsàn bá yín ó ti wá fi àìsàn ó ti fi kàn ìwọ̀n wá tẹ̀rí ìwòsàn àìsàn kò sí wòsàn míì fa àìsàn ju apá àlàáfíà rẹ̀ náà lọ tẹ̀rí ibẹ̀ ìwòsàn rẹ̀ ti wà mẹ́ jùnú máa jẹ́ rẹ lọ láyé ìgbà kan ní orí OYO rédíò OYO obìnrin kan máa àwọn òpolówó tí ìgbà táwọn kéèké ni o pé èmi mojísọ́lá àti kìíní kan bá yẹn bọ́nú ọbẹ̀ mi ń fún mo sọ̀sọ̀sọ̀ kí n tó yọ́ dànù wọ́n máa ń polówó kìíní o ẹlòmí ọ̀bẹ̀nu jẹ́ tí bá ń gbọ́ ìntánàbí sallallahu alaihi wasallam ọ́tàkó làákẹ́ àwọn tí wú làákẹ́ ẹ̀wọ̀n òpè pé àà arákùnrin kan bẹ ọ̀gọ̀rọ̀ tí a rẹ̀ tàbọ̀rọ̀ rẹ̀ ó nàwọn àfáà yín táwọn apá kan wà lẹ́kọ̀ọ́ táwọn apá kan wà nílọrin àwọn fáírọ́sì yẹn náà débàdàn but gbogbo pọ́blẹ́mù yẹn jáde wá látẹ̀kọ̀ má lọrin káwọn èèyàn tó máa gba fáírọ́sì ni wọ́n ń kà tí a fi máa sọ pé ẹjá wò Buhari tí wọ́n bú Buhari tí wọ́n bú gbogbo ẹ̀ àfáà kan bẹ Mísírọ̀ orúkọ rẹ̀ ni Mahmud Abu Roya oló bàbá ńlá alátakò súnnà ni àgbàfà Mísírọ̀ ni ó wá ṣe tí àkẹ́ nínú tí àtàwọn bọ̀dá ayé ríkà àwọn dádì yìí tí a ríkà tí a fi ń bú àṣàbínú tí a fi ń bú ànàbínú tí a fi ń bú súnánù pé ẹjẹ́ àwọ̀ àwọn kẹ́kẹ́kẹ́ ń bẹ tá a bá wò kò ní bálá káìmú agbọ́dọ̀ wò pé bóyá ká yọ́pọ̀ ní Buhari rọ̀ yọ́yọ́yọ́nù kí lẹ́ni ẹ sọ ó ṣe tí àkà wọ́n pè ní àdìwáún ala sunnati muhammadiyya àdìwáún ala sunnati muhammadiyya ó ní àwọn àmọ́lẹ́ẹ̀kan rẹ̀ o táà fẹ́ tàṣì súná nàbí ẹ̀ẹ̀tẹ̀lé máa parọ́ máa nàbí tí a ń pẹ́ tó wá gbọ́ tẹ́tìkì yóò rò pé nǹkan rẹ̀ ni ìtàwọn tí yẹn náà ń já fún ní ìyẹn tẹ́ni àwọn bàbá wọ́n fẹ́ iṣẹ́ lórí kúmù láti restructure àwọn kẹ́kẹ́ nínú ẹ̀sìn àwọn kọ́ wọ́n ṣe wọ́n jí tí a kà nítorí ẹ̀ ni wọ́n fi dákọ tí àti ẹ̀ ń lò nínú àwọn tí àti ẹ̀ ń lò nìyẹn lọ bí wọ́n lè pé
àǹkùnlá ṣe ní tí àdìwá ọ́n ala sunnati muhammadiyya ibẹ̀ lọ wà ó ṣe tó ánù ń pa sàbí ó ṣe tó ánù ń pa Abu Hurairah ẹniyẹ bú Abu Hurairah bàjẹ́ inú tí àwọn ìgbà ọlọ́run sì wà mú torí Abu Hurairah gbàdí sí wá ìgbà ọlọ́run ó mú kì í sí Abu Hurairah nìkan ló wá gbàdí sí wá torí pé kò rí náà ni Abu Sa'id al-Khudri gbà wá Anas ibn Malik gbà wá Abu Hurairah lọ rò pé lọ́tà àwọn Muslim mọ́ Muhammadu gbà tó gbà wá kì tó sínú Buhari nìkan ló wà ṣùgbọ́n àwọn àfà gbogbo dọ́ta bá ti rí olórí kúkú kan tí bá ń dìde ọlọ́wọ́n ma gbá àwọn àfà olórí pípé tí wọ́n ma àfà wa kan bẹ Muhammadu Abdulrazak àwọn náà wá sí rọ́dù padà wọ́n wá só kọ tíra tí wọ́n ní àdìwá sunnati muhammadiyya ala zulmati Abi Rayya òun pẹ́ tí ẹ̀ ní àdìwá ala sunnati muhammadiyya àwọn àpè ní àdìwá sunnati muhammadiyya àwọn àmàlẹ́ súnnà nàbí ala zulmati Abi Rayya tí ẹ̀wọ̀n bá fẹ́ kó fáírọ́ọ̀sì gbé tí àmì jẹ́jì ségbé ara wọn tó bá ti sí awé ilé lọ́ọ̀ká bí ó rí ogun rọ́dù rẹ̀ kò rí ẹni ò pé ní tí Islam ń sọ rẹ̀ antivirus nìyẹn jẹ́ inú àdísì tó tako tọ́wà náà tíra nípa iná ẹgbò kún sọ pé ẹsìn kan wá jù sínú tá jẹ subhanallah síra àdísì nàbú rẹ̀ wá ẹsẹ̀ rí pápú rẹ̀ parọ́ má nàbí ní ànàbí ìwá ní a máa jẹ́ ẹsìn wọ́n kọ̀kọ́ ẹ̀sìn mẹ́ndì àwọn èèyàn ṣùgbọ́n nígbà táwọn onímọ̀ ìjìnlẹ̀ láyé lónìí tí a ń wádìí tí a ń gbé ẹ̀sìn lọ láàbù wọ́n padà rí pé àìsàn kan ń bẹ lápá rẹ̀ báyìí apá kejì náà ni ìwòsàn wà ẹwọ́n ojú tí ò tí ì sí láàbù kankan tánàbí ti sọ̀rọ̀ kalẹ̀ sallallahu alaihi wasallam ìntàwá fẹ́ lò bí hadithi òun náà ni pé a rí pé Islam ó sojú kòkòrò bó ní àlàáfíà ara wó sì wà ní tí ó pàwàdà ànábì mọ̀ pé ẹ̀sìn a jẹ́ pé inú ẹranko tí máa ń ṣe jàmbá lè sí wà torí pé ẹgbẹ́ rẹ̀ tí àìsàn wà ní gbé lọ bí oúnjẹ Islam tí wá kọ́ wa ìdí tá a fi lè pé sínú síwájú kó tó ṣe wá ní nǹkan kullu ma yudhi tab'an yuqtalu muqaddaman kọ́ ìdá nìyẹn gbogbo nǹkan tó bá ti jẹ́ yí pé kullu ma yudhi tab'an gbogbo tó bá jẹ́ pé àdámà rẹ̀ ní kó fara nìyàn yuqtalu muqaddaman kò ní tí ìfara ní ọ́ tó ti lè pa tó ọba ra rédì àbáwọn akéjẹ́ máa ń fẹ́nu léhun tó rí ìsọ́pọ̀ fìdànù òkú torí pé gbogbo ẹ̀ náà kọ́ ló ṣe lè rí láti lè fi tẹ̀rí sínú oúnjẹ tí ó tó bá wá jẹ́ pé ẹ̀gbin ni tó wá jẹ́ pé ẹ̀gbin lè sin ànàbí ò ní kàtìbọ̀ ní oúnjẹ káwá yọkò a jẹ́ pé ẹ̀sìn kìí ṣe kí ni o kìí ṣe ẹ̀gbin ṣùgbọ́n wọn sọ pé ká máa kó jẹ àmọ́ tó bá bà lóúnjẹ rẹ tó rí tìbọ̀ mọ́lẹ̀ sẹ́ńtà àbí tó bà sí gbàpá ẹ̀sà ti ń bẹ́ẹ̀ ojú ibẹ̀ nìkan ni kọ́ ọ̀rọ̀ rí dànù má jẹ lọ bẹ́ẹ̀ torí pé Islam ti kọ́ wa ànábì sọ bá pé apá abita ìsàn wà òní máa ń gbé lọ ṣùgbọ́n tó bá dé rí tìbọ̀ ò níbi pọ́blẹ́mù ìwòsàn tí ó tó má lè kún ara rẹ tí ó tún jẹ́ kára lórí láàfíà dáadáa sí pẹ̀lú pọ́sítò gbé wá ó ti wà lápá kejì tí bọ́bẹ̀ yọ́ dànù ànábì ò ní ajẹ́ pé títí bọ́ bí oúnjẹ kìí ṣe nàjásà ni kìí ṣẹ̀gbin ni kí wá ló tí a fi gbé wá ní báàbù yìí táa bá gbómi kalẹ̀ táa kàn báwọn èsì tó kú sórí ẹ̀lẹ́rọ ẹgẹ́dẹ́ fasẹ́sẹ́ wọn dànù omi lọ máa kù sàlùwàlá lọ kí ìsẹ́kọ́ tọba rádúró sí ó sì ń bẹ̀ẹ̀ 100 ẹlọ́dá mẹ́nu kò sí sàlùwàlá mọ́ ó sì ń sàlùwàlá ló jẹ́ káàfó gbé wá lọ́ndà báàbù yìí torí tọ̀hárọ̀ là ń sọ àwọn omi táa lè fi mára àbáwọn nǹkan tó jẹ́ gbin tó jẹ́ pé kò ní ṣe é ṣe mára gbogbo ẹ̀ làáfà ń sàlàyé fún wa lọ èsì òsìnú tí ó wà lórí omi táàmà ní omi èsì tí wà bí àlébì sàlùwàrà ara o tó bá jẹ pé gbẹ̀ni ànàbí òní ní ká ti bọnú oúnjẹ mọ̀rọ̀gbò kíá tẹ́bí bá sì tẹ́sí má bà ní oúnjẹ tó fòkó ń bẹ ọkàn rẹ ọgbọ́dọ̀ mọ̀ wípé àìsàn ti wà ń bẹ àfi kó orí ojú bẹ̀ kọ́ ọ̀rọ̀ àrí ráǹdì